Ẹ̀yin olólùfẹ́ fíìmù Obìnrin bí iná, ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Obìnrin bí iná. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àti wípé o, ẹ máa lè kópa nínú giveaway tí a ń ṣe báyìí. Àwọn subscribers wa nìkan àwọn ló máa lè kópa nínú giveaway ọ̀hún. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Obìnrin bí iná apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Tí ẹ kò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo apá kìíní fíìmù Obìnrin bí iná. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà? Nǹkan tí ẹ bá lérò pé ó máa padà ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.